Ẹgbẹ́ tó ń jìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá Self-Determination Movement YSDM lábẹ́ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wọ́n mà ti ju ọ̀rọ̀ ńlá tó ti dẹ awuyewuye ńlá síta báyìí o lórí ìṣẹ̀lẹ̀ àdó olóró tó búgbàmù ní agbègbè Bódìjà ní ìlú Ìbàdàn ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn. Kì í ṣe ìròyìn mọ́ pé ní ọjọ́ 16 oṣù kìíní tá a wà yìí ní gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà máa mì tìtì nígbà tí àdó olóró tí wọ́n kó sínú ilé kan ní òpópónà Dẹ̀jọ́ Oyèlẹ́sẹ̀ tó wà nítòsí Adéyẹ Avenue ní agbègbè Bódìjà ní ìlú Ìbàdàn tó búgbàmù ètò fẹ̀mí èèyàn bíi 5 ṣòfò tí ọ̀pọ̀ èèyàn farapa tí dúkìá tí kò dé ní bílíọ̀nù 50 bílíọ̀nù náírà 50 bílíọ̀nù náírà tó sì ṣòfò dànù. Láti ìgbà náà làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé ní àwọn awakùsà yún illegal miners ó ní wọ́n fa ìṣẹ̀lẹ̀ náà nítorí àdó olóró tó fi ń ṣiṣẹ́ tẹ́gbẹ́ pamọ́ sínú ilé ló fa ìṣẹ̀lẹ̀ tó fi ọ̀pọ̀ ẹ̀mí àti dúkìá ṣòfò náà. Ṣùgbọ́n nínú lẹ́tà tí àwọn ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ti ẹgbẹ́ YSDM wọn kọ sí gómìnà Ṣèyí Mákindé wọ́n mà tú àṣírí wípé ọ̀rọ̀ kò bá bi tí gómìnà ń sọ lọ o. Wọ́n ní àwọn alágbára kan ìní wọn kó bọ́ọ̀mù wá bọ́ọ̀mù náà sì rèé wọ́n fẹ́ fi pa ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn àgbà ilẹ̀ Yorùbá kan ni. Nínú lẹ́tà náà èyí tí agbẹnusọ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè alàgbà Bọ́lá Wọlé tó jẹ́ àgbà oníròyìn tó tú àṣírí ẹ̀ síta àwọn ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè má ti jẹ́ kó yé gómìnà Ṣèyí Mákindé wípé nínú ẹgbẹ́ àwọn ní àwọn tó ní ìmọ̀ nínú ètò ààbò àti nípa àdó olóró. Ó ní tí wọ́n jẹ́ kó di mímọ̀ fún àwọn ni wípé àdó olóró táwọn awakùsà ń lò tó bá fẹ́ búgbàmù kò lè ṣiṣẹ́ ju ibi kékeré kan sí ibi kejì lọ àti pé àwọn tó ń ṣe iṣẹ́ awakùsà illegal miners wọn ò lè gọ̀ láti gbé àdó olóró sínú yàrá tí wọ́n ń sùn. Wọ́n ní àdó olóró tó bú ní Ìbàdàn kì í ṣe àdó olóró tó fi ń wakùsà àdó olóró tí wọ́n fi ń ṣiṣẹ́ ibi ni nítorí pé bó ṣe ṣọṣẹ́ ó kọjá ní tí àwọn awakùsà ń lò. Àwọn àjẹkòdì mọ̀ pé ìwádìí àwọn àtàṣírí ńlá tó tú sẹ́wọ̀n lọ́wọ́ ni pé àwọn alágbára kan ló gbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ wá ṣe ìpàdé pàtàkì kan pẹ̀lú àwọn àgbà ilẹ̀ Yorùbá nínú ilé ìwé gíga tìjọba àpapọ̀ tó wà nílùú Ìbàdàn ìyẹn University of Ibadan tí wọ́n sì ní Tinubu gan ni wọ́n fẹ́ fi bọ́ọ̀mù ìpa ṣùgbọ́n tí wọ́n ní nígbà àwọn oníṣẹ́ ibi náà gbọ́ wípé Tinubu ò ní wá síbi ìpàdé náà mọ́ àti pàdé pé ìpàdé ọ̀hún kò ní wáyé ìní wọ́n kó bọ́ọ̀mù náà tí wọ́n lọ kó sí òpópónà Dẹ̀jọ́ Oyèlẹ́sẹ̀ tó ti búgbàmù tó fi ọ̀pọ̀ dúkìá àti ẹ̀mí ṣòfò dànù. Ṣá o látìgbà tí alàgbà Bọ́lá Wọlé ti tú àṣírí lẹ́tà yìí síta ìní àwọn èèyàn máa ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí gómìnà Mákindé kò fèsì lórí àṣírí yìí o ṣùgbọ́n táwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nítorí pé báwọn kan ṣe ń sọ pé kí wọ́n wádìí ọ̀rọ̀ náà dáadáa nítorí pé ó ṣeé ṣe kí òótọ́ wà nínú tí ẹgbẹ́ YSDM ń sọ. Bẹ́ẹ̀ ni àwọn míín sọ pé kò lè jó òótọ́ ọ̀rọ̀ nínú ẹ̀ rárá pé kì í ṣe pé ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n fẹ́ fi bọ́ǹbù náà pa.